Kalẹ̀. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Mo kàn wá create awareness ni pé kí ẹ̀yin èèyàn mi kẹ́ lè mọ̀ tó bá di lọ́la a máa ṣe show ní nǹkan bíi 7:30 and show ọ̀la yẹn ó máa dálé lórí àwọn obìnrin tí wọn ò ní ojú òbò. Àwọn obìnrin kan wà tí wọ́n jẹ́ obìnrin bíi tèmi àti ẹ ṣùgbọ́n tí wọn ò ní òbò tó jẹ́ wípé bọ́n ṣe ń la òbò yẹn bẹ́ẹ̀ náà ló ń padé padà. Òun ni mo fẹ́ ká sọ lọ́la. Mo dẹ̀ ní ẹni tó máa share experience ẹ̀ tó ṣe lọ́wọ́lọ́wọ́ tó máa share experience ẹ̀ pẹ̀lú wa nǹkan tó ń go through. Ṣé mo pé mo ti fi update yẹn síta pé àwọn obìnrin kan wà wọn ò ní òbò pé tó bá lóbò àbí àwọn obìnrin tó máa ń ní okó lẹ́gbẹ̀ẹ́ òbò. Olókó lẹ́gbẹ̀ẹ́ òbò yẹn kò ń ṣọ̀la bí àwọn obìnrin tí wọn ò ní òbò tí wọ́n jẹ́ obìnrin ṣùgbọ́n tí wọn ò ní òbò tí wọn ò dẹ̀ kí ń ṣe nǹkan oṣù tó jẹ́ pé bí wọ́n ṣe ń operate láti la òbò wọn bẹ́ẹ̀ ló ń padé padà. Òun la máa ṣe lọ́la, ẹ pàdé mi. So yàtọ̀ sí yẹn mo tún fẹ́ sọ nǹkan kan fún ẹ̀yin obìnrin. Marriage tí ọmọ bá ti wà tó dẹ̀ mọ̀ wípé ìfà marriage tí ọmọ bá wà ó lè já àjàdíjú. Marriage tó ti lè já àjàdíjú tó lè gbé ọkọ síta tó lè gbé ọkọ lọ sí court tó lè gbé ọkọ sí social media kan bẹ́ẹ̀ bu kan bẹ́ẹ̀ ba yé ẹ̀ jẹ́ ó ní marriage tí ò bá ti sí ọmọ. Sórí àwa tó o máa gbé ẹjọ́ wá bá, I keep telling you, àwa náà ní problems tiwa. A máa jẹ́ pé marriage tèmi náà rosy ni. A máa jẹ́ pé mi náà ò ti face àwọn challenges mi síwájú. A máa jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tí mo ní lè ní yìí, bẹ́ẹ̀ náà ni mo ṣe ní láti day one tí mo ti délé ọkọ. A máa jẹ́ pé mi ò bọ́kọ jàrí. A máa jẹ́ pé mi ìjẹ̀fọ́ tírí. A máa jẹ́ bẹ́ẹ̀. A máa jẹ́ pé bóyá èmi náà kò dàrú rí kí n tó kọ́lọ́n tó tutù. Kò síbi tí wọ́n ti kẹ́dì yálẹ̀. Tó ti yé yín. Marriage tó bá wà tí ọmọ wà ń bẹ̀. Ìwọ̀nba ni kẹ́ jẹ́ ká fa wàhálà. Mi ní kẹ́ má fa wàhálà. Bọ̀ wàhálà tẹ́ máa fà tó máa ní àmì tó máa ní àpẹẹrẹ. Wàhálà tẹ́ máa fà tẹ́ máa fi affect ayé àwọn ọmọ yín ẹ má fà. Ẹ̀yin ò kí ń dé láti kóòtù kó wá di ọ̀rẹ́. Sórí àwa tá a máa bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ lórí social media tẹ́ ń gbé wáyìí. Kò sí ẹnìkan tó lè jókòó sórí ọ̀rọ̀ ti ẹnìkan fún odidi ọdún méjì kó má move on. Ìgbà tó bá máa fi jókòó sórí ọ̀rọ̀ tiẹ̀ tó bá yá ọ̀rọ̀ mi á wá wọn pa tiẹ̀ tì ó ti dẹni àná nìyẹn. Ṣé wàá rí wàhálà tó dá sílẹ̀ bóyá ọkọ ẹ̀ tó ti bẹ́ẹ̀ drag lórí social media àbí family ẹ̀ tó ti bẹ́ẹ̀ drag lórí social media tí àwa tá a bẹ́ẹ̀ drag ẹ̀ bá lọ ìwọ nìkan ló máa face consequence ẹ̀. Wá gbọ́ kò sí ọkùnrin náà mo ti sọ rí tí obìnrin fílẹ̀ tó wá rí pẹ̀lú obìnrin míì àfọkùnrin tó ń dọ̀tí tí ò ní máa ní pain. Obìnrin yẹn máa ní pain ṣáá ni kò sí. Àfi tọ́kùnrin yẹn bá ń dọ̀tí. Àfi tọ́kùnrin yẹn ò bá mọ́. Àfi tọ́kùnrin yẹn bá ṣe olórí burúkú ni obìnrin yẹn ò ní ní pain. Sórí tó bá jẹ́ pé ibi tó ò ti balẹ̀ jẹ́ tó ò ti ní kí wọ́n bẹ́ẹ̀ bá yí ọkọ ẹ jẹ́ lórí social media tó ò ti ní pé kọ́ bẹ́ẹ̀ bá yí ọkọ ẹ jẹ́ ní court tó bá ń rí nígbà yẹn ó tiẹ̀ sì lè rí àánú gbà kẹ́ ẹ sì lè ṣẹjọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n ń dé láti kóòtù wá di ọ̀rẹ́. Ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra ṣe. Ibi tẹ́ ẹ bá ti bímọ sí ibi tí ọmọ bá ti wà ẹ má fi ẹ̀gbọ̀n rìrì àbí bí nǹkan ṣe ń ta yín lára kẹ́ ẹ gbé ọkọ síta kọ́ bá yín bayé ẹ̀ jẹ́ tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ wá bá gbogbo wa lá níbi ìkọ̀kọ̀ mò ń sọ fún yín. Kò sí marriage kan tó wà rosy kò síbi tí wọ́n ti kí ń kẹ́dì yálẹ̀. Marriage máa ń ṣubú ó máa ń ní hiccup kó tó dípò tútò padà. Marriage máa ń fì tí àwọn bá ti wá ń dàgbà tẹ́tí ń dàgbà sí ẹ rí pé ìwọ̀nba ni wàhálà tẹ́jọ́ máa fà sí lọ.
kò síbi tí wọn ti kí tẹ́dì yálẹ̀ ìwọ obìnrin ẹ máa kọ́gbọ́n ẹ máa rí bó ṣe ń lọ kẹ́dẹ̀ máa kọ́gbọ́n tó bá ti bímọ síbì kan kò sí bó ṣe lè ta ẹ́ lára tó má gbé ọkọ ẹ wá sí social media pé kí wọ́n bẹ́ẹ̀ ba ayé ẹ̀ jẹ́ torí wípé àwa tó gbé wá bá a lè jókòó sórí ọ̀rọ̀ ẹ for years tó bá yá oníkálùkù àgbàbí tiẹ̀ lọ́wọ́ á mú kèsì míì ìwọ nìkan ó máa kó ẹ akọ ẹlẹ́dàá kú ìwọ nìkan ó dẹ̀ ti ba iwájú jẹ́ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí mi ò lè bẹ́ẹ̀ ba yí ọkọ ẹ jẹ́ sìn kí wá mú ẹ kí wá lèmi ni mo fẹ́ fẹ́ àbí mo fẹ́ jẹ́ kó fọkọ mi kò possible and I can only mo kàn lè dúró tì ẹ́ for some time ni mi ò lè wà lẹ́yìn ẹ láíláí but ayé àwọn ọmọ tó bàjẹ́ àtayé ọkọ tó bàjẹ́ ńkọ́ tún gbọ́ lẹ́ǹkan sí kò sí obìnrin tó fi ọkùnrin lẹ̀ tí ọkùnrin yẹn tàlé obìnrin míì àfi ọkùnrin tí ayé ẹ bá ti bàjẹ́ tí bàtẹ́ ẹ bá ń pọ́n tí ó bá ń pọ́n tí ò ṣe é wò tí ò dùn wò lọ́mọkùnrin ní obìnrin yẹn ò ní máa ní ìbànújẹ́ nínú fúnra rẹ̀ nìkan wàràs tó ò bá balẹ̀ jẹ́ ó ṣeé ṣe kó sì rójú rere ọkọ àbójú rere ìyàwó tọkọ fẹ́ gan bẹ̀gbà tó bá ti balẹ̀ jẹ́ wàá wá máa dá nìkan ṣayé pain yẹn wàá máa rí pain yẹn á máa dùn ẹ́ láíláí ni ò ní lè báyàn sọ ìsọnù ẹ̀kú ni àmúmọ́ra ni á máa dùn ẹ́ á máa ká ẹ lára bẹ́ẹ̀ ó ti balẹ̀ jẹ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ń bínú ẹyẹ máa ibi tẹ́ ẹ bá ti bímọ sí nítorí ẹ̀ tọ́pọ̀lọpọ̀ yín bá gbé ẹjọ́ wá bá mi mo máa ń bi yín màá ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tẹ́ bá lè ṣe màá ní ókè kí ló fẹ́ ṣe kí ni nǹkan tó fẹ́ ibi tẹ́ bá ti bímọ sí tí ọmọ yín wà ń bẹ̀ áìdá ẹ fẹ́ fi ọkọ yẹn lẹ̀ áìdá ẹ fẹ́ ṣe kinní kan ẹ má balẹ̀ jẹ́ tán ẹ má nìkan bá yín ṣe rí kò sí iye tá a fẹ́ fún yín lórí social media tó fẹ́ dá sí yín tó fẹ́ tọ́ ṣòro ayé yín kò sí iye nǹkan tó fẹ́ ṣe fún yín tó fẹ́ dúró nídúró bàbá fún àwọn ọmọ yín kò sí owó tó lè dá fún ẹ lórí social media tó lè tọ́ ṣòro ayé ẹ àbí tó lè ṣe bàbá fún àwọn ọmọ ẹ bó dá millions fún ẹ bó o bá ṣiṣẹ́ kun ó máa padà tán ni bẹ́ẹ̀ tó o bá ti ba ìgbésí ayé àwọn ọmọ ẹ jẹ́ nípa pé o ti ní kọ́ bẹ́ẹ̀ ba ayé bàbá wọn jẹ́ o máa dá sunkún ẹ̀ níbi tí àwa tá a bẹ́ẹ̀ bá jẹ́ òní sí bẹ́ẹ̀ wàá dá sunkún ẹ̀ especially tó bá ń padà wá rí ọkùnrin yẹn tó wá ń rí nírí ọmọ ọkùnrin tó ń jáde wàá máa inú kíní yẹn á máa dùn ẹ́ egbò yẹn egbò àdáàjìnà ni a máa dùn ẹ́ but o ò ní réyàn sí ẹ wàá máa dá sun ẹkún yẹn ò ní réyàn sí ẹ ló tó àwa tá dẹ̀ bẹ́ẹ̀ bàjẹ́ dó èmi ò ń bá èmi ò ń ṣerú ẹ o àwọn tá wá tá bẹ́ẹ̀ bàjẹ́ a ti bàjẹ́ a dẹ̀ ti lọ ó ti wá kù ẹ́ ó ti kù ẹlẹ́dàá ẹ ó ti kù tiẹ̀. I am telling you ibi tẹ́ bá ti bímọ sí social media dùn lóòótọ́ owó yẹn dùn lóòótọ́ gbogbo gbẹgbẹgbẹrin mi nígbà ó dùn lóòótọ́ bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ wípé wọ́n ní afipìlà périn ọjọ́ kan ló ń dùn mọ́ àárín oṣù mẹ́ta mo fún ẹ lọ́dún méjì wọ́n á mọ́rọ̀ mi sọ bẹ́ẹ̀ ilẹ̀ tó ti bàjẹ́ ńkọ́ ilẹ̀ tó ti bàjẹ́ ńkọ́ nǹkan tó ti bàjẹ́ tí ò látúnṣe ńkọ́ ẹ̀yin obìnrin ẹ yé gbé ọ̀rọ̀ ọkọ yín èmi Yínká tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ní tèmi lára o mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn obìnrin tá a wà lórí íńtánẹ́ẹ̀tì kò sí ẹni tó jẹ́ áńgẹ́lì tí ò ní tiẹ̀ lára mo ní tèmi lára ìjọ wo lẹ rí mi tí mo gbé ọ̀rọ̀ ọkọ mi wá sórí social media tí mo wá dárúkọ ẹ̀ tí mo ní bàbá kinní kan nǹkan kan ṣé a máa sí pé mi ò ní tèmi ni mo ní tèmi o gbogbo àwọn tẹ́ẹ̀dẹ̀ ń gbé ọ̀rọ̀ wá báyìí gbogbo wọn náà ní tiwọn lára ẹ yé gbé ọ̀rọ̀ ọkọ yín wá sórí social media ọkọ tẹ́ ẹ bá ti bímọ fún tó bá jẹ́ wípé àkòdó mi kaba yín pariwo lé lórí yádóyàwó ẹ̀ dáadáa ìyẹn ò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ nìyẹn tó bá jẹ́ pé kò dómi náà lọ̀rọ̀ yẹ̀yẹ́ but ọkùnrin ògbútọ̀ máa lùyàn èmi tó bá sọ fẹ́mi pọ́kùnrin lu ẹ̀ máa béèrè pé kí ló ṣe kí tó lè gbé ẹ wá máa ti béèrè lọ́wọ́ ẹ̀ máa ti mọ̀ pé ìwọ ọkùnrin yẹn gan ya wèrè kí tó wá gbé ẹ wá máa ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀
But mo fọlọ́run bá bẹ̀ ẹ̀yin obìnrin, mo tún sọ, kò sí obìnrin tó fi ọkùnrin sílẹ̀. Àfi ọkùnrin tí ayé ẹ̀ bá ti bàjẹ́ lẹ́yìn tó filẹ̀. Bẹ́ẹ̀ ọkùnrin tó bá ń dán, tó dẹ̀ mọ̀, tí ayé ń rí, tó ń ṣe gbé nǹkan dáadáa ṣe lẹ́yìn tó filẹ̀, ó máa jẹ ká báyìí ni. Gbogbo ìgbà tó bá rí báyìí, ìbànújẹ́ ni. Ọlọ́run. Ó máa dùn ẹ́. Wàá máa dá sun ẹkún yẹn bẹ̀, kò sẹ́ni tó fẹ́ sọ fún. Àmọ́ tí o bá balẹ̀ jẹ́, ó ṣeé ṣe kí ìsọ̀rọ̀ rẹ̀ sì lè wà láàrin yín. Bẹ́ẹ̀ tó o bá ti balẹ̀ jẹ́, tó wọ́n ń dé láti kóòtù wá ṣọ̀rẹ́, wọn ò ní dé sì lé ọkọ ẹ lórí kó o padà wá sọ pé o lọ́kàn kan bìkan àbò oníbàbọ̀ ọmọ kan bìkan. Ìwọ́gò ò ní lè sọ. Ìwọ́gò ò ní free. Á dẹ̀ máa dùn ẹ́, ìsọnú ẹ̀kú àmúmọ́ra ni. Ẹ yé gbé ọ̀rọ̀ ọkọ yín wá sórí social media, ọkọ tẹ́ ẹ bá ti bímọ fún. Bó bá kí social media tó dé, ó ní bí wọ́n ṣe, báwọn bàbá wa ṣe ń yanjú ọ̀rọ̀. Kí social media tó dé, ó ní bó ṣe ń parí ọ̀rọ̀. Èmi ní problem tèmi. Mélòó ni mo gbé wá sórí social media. Àwọn tẹ́ ń gbé wá bá, wọ́n ní problem tiwọn. Mélòó ni wọ́n gbé wá bá wọn. A máa jẹ́ pé gbogbo ẹ̀ ló wà rosy ni. A máa jẹ́ pé èmi náà ti struggle rí ni. A máa jẹ́ pé ọgbọ́n tí mo gbọ́n lè ní. A máa jẹ́ pé wọ́n bí mi mọ́ ni. Èmi náà ti go through àwọn nǹkan kan kí n tó gbọ́n. Èmi náà ń dàgbà débẹ̀ ni. Kò sí áńgẹ́lì kankan níbi kankan, gbogbo wa la níbi ìkọ̀kọ̀. Gbogbo wa la ní problem tiwa. Má gbé ọ̀rọ̀ ọkọ ẹ tó o bá ti bímọ fún. Tó o dẹ̀ mọ̀ wípé o fẹ́ ayé ò ní da Àlàbí, Olúwa ti fẹ́ kó ṣí ara ẹ̀wọ̀, èmi ò, ìwọ ló máa jẹ́ Lucifer. Ẹ bá mi fi, bọ̀bọ́ ẹ̀ máa ń wá síbẹ̀, ẹ bá mi fi mẹ́sẹ̀gì, ẹ bá mi fi nǹkan sábẹ́ kíní ẹ̀jẹ̀ ń block ẹ̀. Bọ̀bọ́ Àlàbí, Olúwa ti fẹ́ Victor yìí tó pe rẹ̀ ní Lord Lucifer yìí. Ẹ bá ń fi mẹ́sẹ̀gì sí abẹ́ ẹ̀jẹ̀ ń block ẹ̀ dànù. Tó o bá ti gbé wá tó o ti bà nǹkan jẹ́, kò ní ṣe é túnṣe mọ́. Òótọ́ ni mo sọ fún ẹ. Ẹ yé máa gbé ọ̀rọ̀ ọkọ yín tẹ́ ti bímọ fún. Èèyàn ò kí ń dé láti kóòtù kó wá ṣọ̀rẹ́. Èèyàn ń dé láti kóòtù kó wá ṣọ̀rẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ wà láàfin ọkùnrin táyé ẹ bá ti bàjẹ́, ọkùnrin táyé ò bá ti bàjẹ́, ó máa jẹ ká ní pé mo sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ojú ẹ̀ á wá rí báyìí, etí ẹ̀ ò ní kàn mọ́. Okó yẹn ti doko olóko, ẹpọ̀n yẹn ti dẹpọ̀n ẹlẹ́pọ̀n. Ó ti wá di inú ilé tó máa kọlẹ̀kùn wọ̀. O lè rí okó yẹn bó o ṣe ń rí tẹ́lẹ̀ mọ́. Wọ́n ti rà á, ti dẹlòmíì. Ẹpọ̀n yẹn ti bọ́ sọ́wọ́ ẹlòmíì, awó ti lọ, ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ti lọ. Ó wá kú kó o máa sunkún, wá máa lẹ̀dí mọ́ pílò. Wá máa sunkún, máa fi wẹ́ẹ̀tì blanket. Ẹpọ̀n tó ní access sí tẹ́lẹ̀, o ò lè rí mọ́. Ó máa wò lókèrè ni. Ibi tó máa wá pí tó máa wá dùn ẹ́. Wọ́n wá rí pé obìnrin bí ẹgbẹ́ ẹ ló tún wà nídìí ẹpọ̀n. Ló wà nídìí okó. Ló wá jọba lórí okó àtẹpọ̀n yẹn. Nǹkan tó fọwọ́ ara ẹ̀ fà ni. Ẹ yé gbé ọ̀rọ̀ ọkọ yín wá sórí social media mọ́. Gbogbo ẹ̀yin obìnrin. Kò fún mi lówó oúnjẹ, kò tọ́jú àwọn ọmọ, kò jẹ́ kí n nílé, ó dé mi jáde ńlé, ó ṣe kinní kan, kò ṣe gbàdà. Ẹ yé máa ṣe mọ́. Kó tún kí social media tó wà. Ó ní báwọn bàbá wa ṣe ń yanjú ọ̀rọ̀. Ó ní bó ṣe ń yanjú ọ̀rọ̀. Tó o bá tiẹ̀ ní fẹ́ mọ́, fílẹ̀ jẹ́ kó máa lọ. Má jẹ́ kó rí lákọọ́lẹ̀ pé mo gbé lọ sí court. Àbí wọ́n gbé mi lọ sórí social media. Wọ́n bà ayé mi jẹ́ lórí social media. Wọ́n pariwo lé mi lórí, wọ́n bú mi, wọ́n dèṣì lé mi lórí. Social media ò ní gbàgbé. Àkọọ́lẹ̀ yẹn máa wà láíláí, ó ti gborúkọ burúkú. Àwọn ọmọ ẹ̀gán máa dé, wọ́n máa bá ìtàn. Ṣó dáa kán bá rútọ̀ bẹ́ẹ̀. Wá gbọ́, not only àwọn ọmọ ẹ̀, obìnrin tó bá ti gbé ọkọ ẹ̀ wá bẹ́ẹ̀, bó o bá pàdé ọkùnrin, wọ́n máa dú ẹ ṣeré ni wọ́n kà á fẹ́. Wọn ò ní fẹ́. Ó ti dẹran ògún, á máa dú ẹ ṣeré ni, wàláì. Torí ò ní múrú obìnrin bẹ́ẹ̀ wá sílé fún mi. Kọ́mọ mi múrú ẹ̀ wá lé, ìgbé à ń fẹ́ wé. Bí ò bá filẹ̀ máa fògùn lé. Máa fòrò lé.
ó ti palẹ̀ sórí ara ẹ wọ́n máa sọ pé a ẹ̀rí tó bá yí ọkọ ẹ̀ jẹ́ ẹ rántí ni ó máa bá yí ọkọ ẹ̀ jẹ́ bàbá ọmọ ẹ̀ máa ní ibo ló ń lọ ó jẹ́ ya doko fílẹ̀ ó ti dẹran èèwọ̀ wọ́n máa dú ẹ káàkiri ni ìwọ obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa dú ẹ káàkiri ni kò sọ́kùnrin tó àfi tó bá lọ fóyìnbó tí ò mọ̀ ipe èèyàn eléyàn dúdú bọ́ múrú ẹ wá sílé mi máa forò lé ẹni gbogbo àwọn tó dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ tó máa púṣẹ ṣé báyìí ó yá ṣé bẹ́ẹ̀ olórí burúkú ni ó lọ sí ni irọ́ ni wọn ò lè gbà kó o fẹ́ ẹ̀gbọ́n wọn kan wọn ò ní gbà kó o fẹ́ àbúrò wọn kan láyéláyé wọn ò ní gbà kó o fẹ́ àbúrò wọn kan wọn ò ní gbà kó o fẹ́ ẹ̀gbọ́n wọn kan wọn á lórí burúkú ni ẹ́ wọ́n ní bó ṣe bá yí ọkọ ẹ jẹ́ kó má wàá bá yí àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn jẹ́ àti jẹ lẹ́dẹ̀ tìkọ̀tìkan àti sanwó ẹ̀ yùnmùyùnmù ẹ̀yin ìyá mi ẹ̀yin sisters mi kò síbi tí wọn ò ti kí ń kẹ́dì yálẹ́ tó bá ní tiẹ̀ pọ̀ tó bá ń rojú tó bá tún dé tẹlòmíì wàá mọ̀ pé tẹlòmíì tún ga ju tiẹ̀ lọ kò sí márèjì tó wà rosy tèmi ni wípé kọkùnrin fún mi ní peace kó dẹ̀ respect mi mi ò kí ẹ̀ bó bá lówó kò kàn mí ṣáà fún mi ní peace ò bá máa lówó give me peace and respect lówó mi ò kí ẹ̀ ní kíní kan mi ò kí ẹ̀ just give me peace torí pé mi ò kí ń ṣọ̀lẹ torí kò wọ́pọ̀ nínú kọkùnrin rí peace kọkùnrin fúnyàn ní peace kó fúnyàn lówó ìkan ló máa mú ìsídà kó fún ẹ lówó kó má ní peace àbí kó fún ẹ ní peace kó má lówó èmi dẹ̀ prefer peace bí ò tiẹ̀ fún mi lówó ẹ yé gbọ́rọ̀ ọkọ yín wá sórí social media mọ́ ọkọ tẹ́ bá ti bímọ fún ẹ yé drag ẹ lọ sí court mọ́ ọkọ tẹ́ bá ti bímọ fún àfi tó bá jẹ́ pé ọkọ tó ti make up mind ẹ pé ò fẹ́ mọ́ kó máa kóṣì ẹ lọ tó bá dẹ̀ ti wá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá máa ṣe rántí àwọn ọmọ yẹn àfi tó bá fẹ́ jẹ́ kí wọ́n ní relationship pẹ̀lú bàbá wọn yàtọ̀ sí pé bàbá tó molest ọkọ ọmọ tó rape ọmọ tó gbàbálé ọmọ yàtọ̀ sí yẹn tó bá ti jẹ́ àwọn nǹkan kéékèèké kò fún mi lówó oúnjẹ ó lọ dé ẹlòmíì kíní kan yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nítorí ẹ bá ti torí ọkọ ẹ máa ti torí àwọn ọmọ mo dẹ̀ fẹ́ tẹ́ ẹ bá ti torí àwọn ọmọ ẹ máa ti torí pé àwa tá à ń dá sí gan aníṣòro tiwa ẹ máa ti torí pé ọmọ ọlọ́mọ ló ṣe ń rán níṣẹ́ dé tòrutòru ẹ máa rò wípé ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ò lè ṣe tiwa bẹ́ẹ̀ a lè gbé tiwa síta bẹ́ẹ̀ èmi náà ní tèmi jọ́ mélòó ni mo gbé wá síta gbogbo àwọn tó ń bá wa dá sí wọ́n ní tiwọn ẹ jẹ́ ká kọ́kọ́ tébù ọ̀rọ̀ ayé wa náà ká tó wá máa sọ wípé afẹ́ èèyàn kan gbé ọ̀rọ̀ ọkọ ẹ̀ wá afẹ́ wá bá destroy ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ tébù ọ̀rọ̀ tiwa ká wo bá ṣe handle tiwa náà mo bá wá torí pé kó lè dáwó fún ẹ owó yẹn ò lè tọ́ṣòro ẹ kò lè fún ẹ láyọ̀ owó yẹn á tán àwa tá à ń bẹ ẹ dá sí náà ọdún méjì ni a máa shift kúrò ń bẹ ó kù ẹ kù ẹlẹ́dàá ẹ ó kù bùkátà ó kù wàhálà ẹ wàá sun ẹkún yẹn sórí pílò ò ní rẹni ṣe ẹ ló tó bó o bá ti bí ọkọ àtìyàwó bó o bá ti ẹ̀ ní wàpọ̀ ẹ jẹ́ ń ṣàṣírí kan fún yín lénìí ìbànújẹ́ ni ohun tó burú jù ni kí bàbá má ní relationship pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run kò dáa bí o bá tiẹ̀ ní anything ṣe pẹ̀lú ọkọ ẹ̀ ipe kò wá bẹ́ẹ̀ ni pé o dá nìkan wà láyé ni kò bí ọmọ kọ́mọ ẹ̀ kí bàbá ẹ̀ má ní relationship pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kódà kó má ní kọ́bọ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ n rírú ẹ̀ kódà kó má ní épìnì pọ̀ kó má ní relationship pẹ̀lú àwọn bàbá wọn Ọlọ́run ò ní jẹ́ n rírú ẹ̀ tí bá láyé mi ò ní rí tí bá tún tílé ayé wá mi ò ní rí kí bàbá yẹn má ní épìnì ó má dàbẹ́ ni pé mo dá wà láyé ni bẹ́ẹ̀ ni pé mi nìkan mo wà láyé bẹ́ẹ̀ ni pé kí n kú bẹ́ẹ̀ ni pé kí n kú k'Ọlọ́run mú mi lọ èyí tí àwọn ọmọ mi ò fi ní rí ní pé kémi àtọkọ tiẹ̀ túká lẹ́nìí pé káwọn ọmọ mi ò fi ní relationship pẹ̀lú bàbá wọn k'Ọlọ́run kúkú pa mí mi ò lè stand there wàá máa feel empty ni wàá máa feel empty tó bá jẹ́ mi ò máa feel empty alábẹ́ ni pé mi nìkan mo wà láyé pé pẹ̀lú bí mo ṣe ní sùúrù tó tí mi ò gbóyún lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà
kí wá ní ọmọ tí ò ní relationship pẹ̀lú bàbá ẹ̀. Ẹlẹ́dàá mi má jẹ́ n rí. Orí mi ẹlẹ́dàá mi má jẹ́ n ríru ẹ̀. Ọlọ́run má jẹ́ n ríru ẹ̀. Láyé mi ò rí, má jẹ́ kí n tún rí lọ́dún láyé tó ń bọ̀. Àwọn tó ṣẹlẹ̀ sí tí kì í ṣe mímọ̀ ṣe wọn, tó jẹ́ àwọn obìnrin tó rí bẹ́ẹ̀, tó jẹ́ pé kò ṣe mímọ̀ ṣe wọn, well, Ọlọ́run kó bá wọn yanjú ẹ̀. But má fi àfọwọ́fà débi wípé o máa dá nìkan wà láyé. Tó bá fẹ́ dá nìkan wà láyé, dá nìkan wà láyé. But ipe kó wá látọwọ́ ẹ̀, àbí tí bàbá ò bá fẹ́ ní relationship pẹ̀lú àwọn ọmọ ẹ̀, filẹ̀. But má jẹ́ kó ti ọwọ́ ìwọ obìnrin wá. Àti tọwọ́ ẹ̀ ni wá ni pé bó o bá ti drag bàbá wọn, wọ́n á sá fún ẹ. Wọn ò ní fẹ́ ní relationship pẹ̀lú àwọn ọmọ tó bí. Obìnrin tó bá wùyàn lọmọ ẹ̀ ń wùyàn. Nígbà míì obìnrin lè máa wùyàn, bẹ̀tọ́ ọmọ bá jẹ́ ọmọ alálùbáríkà tó dẹ̀ open ẹ̀ off fún bàbá wọn, á wù bàbá wọn. Èyí ni mo mú wá fún yín. Ẹ jẹ́ ká pàdé lọ́la lórí ètò àwọn obìnrin tí wọn ò ní òbò. Àwọn obìnrin tí wọn ò ní òbò. Tí wọ́n mo fẹ́ ká àwọn mùsùlùmí ti ṣínu ká tó ṣe ètò yẹn, torí ètò yẹn máa lágbára díẹ̀. Àwọn obìnrin tí wọn ò lóbò. Obìnrin ni wọ́n ṣùgbọ́n wọn ò lóbò. Ẹ jẹ́ ká pàdé lọ́la lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé o, ilẹ̀ Danabit Homes and Properties ó ṣì ń ta wàràwàrà. Ẹ tara ṣàṣà kẹ́ pè mí lórí +447404851234 +447404851234. Gbogbo ẹ̀yin tẹ́ lóko lẹ́gbẹ̀ẹ́ òbò tẹ́ fẹ́ bá mi discuss, ẹ bá mi ẹ pè mí, ẹ send voice note gẹ́gẹ́ bí rẹ̀yìn tí ẹ lóbò náà ṣe send voice note. Ẹ send voice note sí mi kẹ́ jẹ́ ká sọ̀rọ̀. A fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Ṣó ti yé yín? Then ká wò bí a lè rí help nǹkan tá a lè ṣe. Á pàdé ní ọ̀la ní dédé aago 8 nígbà táwọn mùsùlùmí bá ti break tán. shabarikolo.com ẹ lọ register ńbẹ̀. Ó dàbọ̀.